Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì mi. Nínú fídíò eléyìí wọ́n máa ṣàlàyé tí à ń pè ní arithmetic mean. Nínú fídíò tó kọjá mo ṣàlàyé tí à ń pè ní arithmetic progression. Mo ní arithmetic progression òhun náà là ń pè ní linear progression. Òhun ni pé tó bá ní irúfẹ́ nǹkan báyìí 1 3 5 7 9 ó rí pé sequence ni ó ní òfin tí wọ́n fi kọ́. Ó rí pé tó bá wo òfin tí wọ́n fi kọ́ náà òhun ni pé kí ni o, lẹ́yìn táàmù alákọ̀ọ́kọ́ ro 2 mọ́ láti fi gẹ́ẹ̀tì táàmù tó kàn títí báyìí. Ó rí pé àwọn òfin yẹn tó jẹ́ àjọṣepọ̀ tó wà láàrin táàmù méjì òhun náà ni kí ni o, òhun náà ni 2 2 2 2. Tó bá nírú 2 2 2 báyẹn tí à ń pè ní constant term tó sì tún jẹ́ common difference òhun là ń pè ní kí ni o, òhun là ń pè ní arithmetic progression. Mo dẹ̀ ṣàlàyé fún wa pé tá bá ní arithmetic progression tó bá fẹ́ wá nth term rẹ̀ tàbí last term tí a mọ̀ sí kóńgò tó fi mọ wá àwọn táàmù yòókù òhun náà ni pé kí ni o, yóò mọ fún ẹ ní kí ni a plus n minus 1 into d. So a rẹ̀ ń jẹ́ kí ni o, òhun ni first term, nọ́mbà alákọ̀ọ́kọ́. So your d is what? Òhun là ń pè ní common difference tí ń ṣe nọ́mbà constant wọn tá a fi mọ́ ń rò láti fi gẹ́ẹ̀tì kí ni o, láti fi gẹ́ẹ̀tì nọ́mbà mìíràn. Orí ẹni yìí òhun náà là ń pè ní kí ni o, òhun là ń pè ní number of term. Ǹjẹ́ tí eléyìí bá yé wa mo ṣàlàyé fún wa wípé first term rẹ òhun ní wà ń ṣe a, second term òhun ní ṣe kí ni o, a plus d, third term is what? A plus 2d. So pẹ̀lú òfin yìí ó mean pé o lè mọ tí 100th term rẹ̀ yóò mọ jẹ́, má dà ẹ́ láàmú, yóò mọ jẹ́ a plus 100 minus 1d, yóò mọ fún ẹ ní 99d. 1000th term ńkọ́? Yóò mọ jẹ́ kí ni, a plus 999d. Ǹjẹ́ tẹ́lẹ̀ bá yé wa nínú fídíò yìí màá mọ ṣàlàyé tí à ń pè ní kí ni o, arithmetic mean. Kí ni à ń pè ní arithmetic mean? Ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó ti ṣalábàápàdé tí à ń pè ní kí ni mean. Ǹjẹ́ tá bá ní mean òhun náà ni kí ni o, ìkan nínú àwọn measure of central tendency tá a fi mọ́ ń wá nọ́mbà tó bá wà láàrin. So má dẹ̀ gbàgbé pé mean yìí tá a mọ́ ń kọ bí s bar òhun náà ni pé kí ni o, summation s divided by n. Òhun náà ni pé kó ro gbogbo nọ́mbà tó fẹ́ wá in tó wà láàrin wọn papọ̀ kó wá divide ẹ̀ pẹ̀lú iye wọn. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá ní 1 2 3 tí bá fẹ́ find the mean wọn á já sí pé màá máa ní 1 plus 2 plus 3 divided by 2, 1 plus 2 plus 3 divided by 2. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, so tí a sì mọ in tí mò ń sọ yé, òhun náà ni pé kí ni o, tá bá ní arithmetic mean ńkọ́ tí ń ṣe tá a fẹ́ ṣe lónìí. So arithmetic mean òhun náà ni pé tí n bá ní consecutive terms ni àwọn term tó tò tẹ̀léra wọn gẹ́gẹ́ bí àpẹẹrẹ s y z. So ti yé wa báyẹn. Sórí n tó wà láàrin gbùngbùn yìí òhun là ń pè ní kí ni o, arithmetic mean. So ti yé, òhun ni arithmetic mean wa. Bó la sì ti mọ wá o, pẹ̀lú bá ṣe ṣé ń bí báyìí náà ni, so yóò mọ jẹ́ kí ni o, s plus z divided by 2. So ti yé báwọn. So òhun náà ni kí ni, òhun là ń pè ní arithmetic mean of x and z. Ìtumọ̀ ẹ̀ ni pé tó o bá fẹ́ find the arithmetic mean, so s àti z òhun ni pé nọ́mbà tó wà, táàmù tó wà láàrin x àti z mọ́ dàra ẹ láàmú. Ó ro táàmù alákọ̀ọ́kọ́, ó ro tẹlẹ́ẹ̀kẹta pọ̀, ó wá fi kí ni o, ó fi 2 gé wọn. Ǹjẹ́ bó ló ṣe jẹ́ báyìí, bó la ṣe gẹ́ẹ̀tì rẹ̀? So eléyìí kò le rárá, ẹ jẹ́ n sọ bó ṣe jẹ́ bẹ́ẹ̀ fún wa. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ má gbàgbé pé mo ní táàmù wa jẹ́ syz. Ìgbà tó fi mú táàmù wa jẹ́ syz, a já sí pé ní syz yìí a sì sọ pé ap ni tí ń ṣe arithmetic progression. Ó mean pé àjọṣe tí ó máa wà láàrin táàmù méjì tó tò tẹ̀léra wọn náà ni pé kí ni o, òhun náà ni yóò mọ fún wa ní táàmù, yóò mọ fún wa ní constant, yóò mọ fún wa ní nǹkan kan náà. Bóyá bí àpẹẹrẹ so y minus s ń bí báyìí òhun ni yóò mọ fún mi ní n tá ń pè ní common difference wa. Bákan náà ẹ̀wẹ̀ z minus y náà yóò mọ fún mi ní kí ni o, yóò mọ fún mi ní tí wọ́n pè ní common difference wa. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, y minus s jẹ́ d, z minus y jẹ́ d, d làwọn méjèèjì. Ó rí pé tó o bá ń jẹ́ orúkọ méjì tí wọ́n bá pè kan nínú orúkọ méjèèjì ó dáhùn àbí ò ní dáhùn.
ó rí pé ó dáhùn. So ó jẹ́ pé mo lè ṣe kí ni o, mo lè sọ pé y minus x mi ó jẹ́ kí ni, ó jẹ́ z minus y, ó jẹ́ pé kí ni, d kankan náà ni wọ́n. Tí eléyìí bá yé wa, tó o bá pa àwọn nọ́mbà tó jọra wọn papọ̀ tó gbé eléyìí wá apá bí, eléyìí ó fún ẹ ní y plus y is equal to z plus x. Yóò máa fún ẹ ní 2y is equal to z plus x, which implies that y is equal to z plus x over 2. Or o lè tún kọ tí ó máa jẹ́ x plus z over 2 torí pé addition wa wà commutative. Ní tí mò ń sọ òun náà ni pé kí ni o, tó o bá pe nǹkan kan ní arithmetic mean, òun náà ni pé kí ni o, tó bá ní nọ́mbà tó tò tẹ̀léra wọn mẹ́ta tó sì fẹ́ find the arithmetic mean wọn, èyí tó wà láàrin wọn ni arithmetic mean. So arithmetic mean yóò máa jẹ́ kí ni, nọ́mbà alákọ̀ọ́kọ́ plus ẹlẹ́ẹ̀kejì, ó fi 2 ṣe kí ni o, ó fi 2 gé. Jẹ́ tí eléyìí bá yé wa, ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ. Number 1, find the arithmetic mean of 20 and 26. Má gbàgbé arithmetic mean ní nọ́mbà méjì yóò máa jẹ́ kí ni o, so yóò máa jẹ́ ìròpọ̀ nọ́mbà méjèèjì un divided by what? Divided by 2. So eléyìí ó jẹ́ 46 divided by 2, léyìí tí ń ṣe kí ni, tí ń ṣe 23. Ní àpẹẹrẹ mìíràn, so if the 3 consecutive terms, tó bá jẹ́ pé nọ́mbà tó tò tẹ̀léra wọn, consecutive terms of an AB are, you have x plus 4, 2x plus 8, and what? And 12. So wọ́n á ní ká wá kí ni o, ká wá tí x yóò máa jẹ́. Láti ṣe eléyìí kò le rárá, o lè lo òfin arithmetic mean rẹ. Wọ́n gbàgbé mo ti ṣàlàyé síwájú pé tó bá ní kí ni o, tó bá ní term tó jẹ́ term mẹ́ta tó wá tò tẹ̀léra wọn gẹ́gẹ́ bí àpẹẹrẹ tó ń fún wa níbí báyìí, x plus 4, 2x plus 8 àti 12. A já sí pé arithmetic mean wọn ni èyí tó wà láàrin yìí o, yóò dẹ̀ máa jẹ́ pé kí ni o, yóò máa jẹ́ pé ìròpọ̀ alákọ̀ọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kẹta ń bí, tí ń ṣe x plus 4 plus 12 divided by what? Divided by 2. So ti yé wa báyẹn. So tó bá multiply through by 2 tàbí tó ṣe cross multiplication bẹ́ẹ̀ ṣe máa ń ṣe, eléyìí ó jẹ́ 2x plus 8 is equal to x plus 4 plus 12. Then tó bá open bracket, eléyìí ó fún mi ní 4x plus 16 is equal to x plus 16. So léyìí tí ń jẹ́ pé kí ni o, 4x minus x is equal to 16 minus 16. So 3x is equal to 0, which implies that x is equal to 0. So which implies that x is equal to 0. Ó rí pé tó bá sọ x yẹn di 0, a já sí pé nọ́mbà yẹn máa jẹ́ 4, eléyìí náà bá di 0, 8, 12. Ó rí pé tó bá wò dáadáa arithmetic progression ni, torí pé kí ni o, kí ni àjọṣe tó wà láàrin nọ́mbà òun ni pé ká ro kí ni, ká ro 4 4 mọ́. Ìjẹ́ tí eléyìí bá yé wa, ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ mìíràn eléyìí tí ó kádìí fídíò yìí ńlẹ̀. Bí àpẹẹrẹ if 8xy minus 4 are in AP, find x and y. Ìbéèrè wa ní ká wá tí x àti y ó jẹ́. Eléyìí kò le rárá, o lè lo òfin arithmetic mean náà, o lè fi ṣe é. Má gbàgbé arithmetic mean òun ni pé kí ni, tó bá ní nọ́mbà tó tò tẹ̀léra wọn mẹ́ta kan, gẹ́gẹ́ bí àpẹẹrẹ eléyìí tó ń wò lójú máwòrán rẹ yìí. So 8xy, òun ni pé kí ni, arithmetic mean ni àwọn méjèèjì yóò máa jẹ́ x, àbí? Yóò máa jẹ́ kí ni o, 8 plus y divided by 2. Yóò máa jẹ́ 8 plus y divided by 2. So ti yé wa báyẹn. Ìjẹ́ tí eléyìí bá yé wa, o tún lè wá míì náà, nígbà ó jẹ́ pé a tún lè ní nọ́mbà mẹ́ta mìíràn tó tò tẹ̀léra wọn tí ń ṣe kí ni o, xy minus 4. A já sí pé nígbà ó jẹ́ pé wọ́n ti tò tẹ̀léra wọn un, y mi yóò máa jẹ́ arithmetic mean. So ó mean pé arithmetic mean mi náà máa jẹ́ alákọ̀ọ́kọ́ bí báyìí tí ń ṣe x plus minus 4 divided by 2 plus minus 4 divided by 2.
so tí ó máa fún ẹ ní kíni x minus 4/2. so mi pé mo ní x mi pé ó jẹ́ 8 plus y/2, y mi jẹ́ kíni o, y mi jẹ́ x minus 4/2. tó bá sọ maybe tó bá pe eléyìí ní equation alákọ̀ọ́kọ́, equation 2, pé put y is equal to x minus 4/2 in equation 1. tó bá gbé sí equation 1, sọ pé equation 1 a ní pé 8 plus y/2, kò lè tẹ́lẹ̀ kọ as 8/2 plus y/2, àbí bẹ́ẹ̀ kọ́ ni, tí ó mọ̀ fún ẹ ní kíni o 4 plus y/2. jẹ́ tí eléyìí bá yé wa, mo lè padà wá bí, so x mi ó máa jẹ́ 4 plus, tó bá gbé half yìí jáde, kí ni y wá o, y náà jẹ́ kíni x minus 4/2, y jẹ́ x minus 4/2. jẹ́ tó bá ṣe síwájú sí, a já sí pé ó mọ ní kíni o, x is equal to 4 plus, o tún lè gbé eléyìí jáde, tó bá sì wù ọ́ o lè fi lẹ̀, ó máa jẹ́ x minus 4/4, àbí tó bá multiply through by 4, multiply through by 4, tó bá multiply through by 4, a jẹ́ pé eléyìí ó jẹ́ 4x is equal to 16, 4 times 4 16, 4 will give 1 by then plus x minus 4. tó bá collect like term rẹ, tàbí kò tiẹ̀ tó collect ẹ̀, 4x minus x, eléyìí ó jẹ́ 16 minus 4, which implies that 3x is equal to 12. so eléyìí tí ń sọ pé kíni o, x rẹ jẹ́ 12/3, eléyìí tí ń ṣe 4. ìgbà tí mo ti mọ̀ pé in tí x mi jẹ́ ní 4, mo sì mọ̀ pé níbí báyìí mo ní y mi jẹ́ x minus 4, wá ní sọ x rẹ tó jẹ́ 4 yẹn, ó sọ sí kíni o, put in equation what, equation 2. ó pé ní equation 2 rẹ̀ a ní y is equal to x minus 4/2. ó dẹ̀ ní y mi pé ó jẹ́ kíni o, ó pé mo ní y mi, àbí mo ní x mi pé ó jẹ́ 4, a já sí pé yóò máa jẹ́ 4 minus 4/2, which is 0/2, which is 0. so láì fọ̀rọ̀ gùn, a já sí pé x rẹ̀ yóò máa jẹ́ kíni o, 4, y rẹ̀ yóò máa jẹ́ 0. eléyìí ni bó ṣe máa lo arithmetic mean àti àwọn ìwúlò arithmetic mean rẹ. má gbàgbé pé arithmetic mean ni pé tó bá ní nọ́mbà mẹ́ta tó tò tẹ̀léra wọn, èyí tó wà láàrin ní arithmetic mean yóò máa jẹ́ ìròpọ̀ nọ́mbà alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kẹta divided by 2. jẹ́ tí eléyìí bá yé wa, mò ń gbọ́ yànjú láti like, subscribe sí orí ìkànnì mi, kò sì bá mi sọ fún àwọn akẹgbẹ́ rẹ káwọn náà ṣe bẹ́ẹ̀ pẹ̀lú, kó lè jẹ́ àǹfààní fún wọn. títí tí wọ́n fi pàdé rẹ nínú fídíò tó ń bọ̀, o ṣeun.